kábíyèsí bóyá torí pé ẹ kì í ṣe mùsùlùmí ẹ lè má mọ̀ ẹn báwa ṣe máa ń ṣe àwọn ipò wa nínú ẹ̀sìn ẹ lè má mọ̀ ṣùgbọ́n màá fi jọ ń tẹ́ ẹ mọ̀ dáadáa ẹ̀yin náà mọ̀ tún mọ̀ GO ẹ mọ̀ general overseer ẹ mọ̀ àwọn parish pastors ẹ mọ̀ àwọn area pastors ẹ dẹ̀ mọ̀ ìtumọ̀ district pastors gbogbo ẹ̀ ló yé yín dáadáa. Báwo ni àti area pastor àti district pastor àti parish pastor ìmọ̀ wo ni wọ́n lè ní ipò wo ni wọ́n lè dé tí wọ́n fi máa ju general overseer lọ. Bẹ́ẹ̀ bá gbàgbé l'Amẹ́ríkà tẹ́yìn náà ti wá bí ìjọ yín ṣe kún tó bẹ́ẹ̀ ṣe làmìlaka tó ẹ mọ̀ pé ẹ̀ tó yí míì di pastor Adébóyè lójú ẹ kúnlẹ̀ sọ́dọ̀ ẹ̀ tadétadé nígbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Complain kò sì sí tí òjá complain tóra gbà pé ìlànà ẹ̀sìn yín ó sọ pé kẹ́ ẹ kúnlẹ̀ tòun ti adé Ògbómọ̀ṣọ́ lórí fún pastor Enoch Adéjàre Adébóyè. Àbínú ẹ wá wò tẹ́yìn bá lè ṣe bẹ́ẹ̀ fún ẹni tó jó lórí ẹ̀sìn yín àwọn ọmọlẹ́yìn tèmi wá ń rí mi fi èmi ni general overseer Islam gbogbo Ògbómọ̀ṣọ́ kábíyèsí general overseer Islam gbogbo Ògbómọ̀ṣọ́. Nígbà tí wọ́n kọ́ láta yóò wá wá àwọn akọ́lá ẹgbẹ́ ìwé Ògbómọ̀ṣọ́ àwọn akọ́lá ń jẹ́ àwọn òṣèlú ní ẹ̀kọ́ àtijọ́ ìmọ̀ àwọn akọ́lá tó gbogbo ilé ẹ̀kọ́ kọ́lá àti àwọn wa nínú ìlú lábùrẹ́ tó sì ní nínú àdìsá tó wá tó lè gba àwọn 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 ìlú tó wà lábùrẹ́ bẹ́ẹ̀ yẹn wọn lábùrẹ́ bí wọ́n lò lábùrẹ́ sí wà láì lẹ́yìn wà lóye ní láwùjọ bẹ́ẹ̀ náà wọ́n wá sí àwọn náà ní kẹ́kẹ́ akọ́kọ́ wọn ló ti gbìyà lábùrẹ́ yìí wọ́n dẹ́ wọ́n bí wọ́n bá ìlú náà ó sọ wípé gbogbo ọjọ́ wọn lọ́dọ̀ wọn láti àdá lọ́dọ̀ àdìdá gbẹ̀yìntẹ́ ìlú ẹ̀kọ́ ọmọ tí wọ́n ní ọ̀rẹ́ tí wọ́n sọ gbẹ̀yìntẹ́ ìlú àdìdá ìlú àdìdá ọ̀rẹ́ tí wọ́n ní ẹ̀kọ́ ọmọ tí wọ́n sọ àwọn ìdáwọ̀ nígbà tí wọ́n ní ọ̀rọ̀ ńlá báwa láti kúrò ìgbà ọ̀rọ̀ ìdè èèyàn méjì ló wá láti fún ọ̀sẹ̀ tó lóun tó bẹ̀rẹ̀ ní ìlú ẹ̀rọ ní alẹ́ yìí aláàbò bí ẹnìkan nítorí tí àwọn akọ́lá ọ̀sẹ̀ ẹnìkan jẹ́ àwọn aláàbò bí àbí ẹnìkan jẹ́ nígbà wọn lẹ́kùnrin tó bá dáńtẹ̀ ìgbé àbí ìdáńtẹ̀. ìlú yìí ló lọ ìmọ̀ ìlú yìí ló lè lọ ìmọ̀ lẹ́tà tí wọ́n kọ wá kàkà lẹ́tà tí wọ́n kọ wá láta pé báyìí o ẹni báyìí báyìí àkọ́kọ́ wá láti Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ wá dé ìmọ̀ àwọn afọlọ́sọ pé ń dé ìwọ̀n làwọn ti gbọ́ ọ̀dọ́ ẹ̀sìn ọmọ wa fún àwọn akẹ́kẹ́ ní bí àwọn aláwa fún ẹnìkan wá lẹ́nu ìmọ̀ ẹ jẹ́ ká ṣe làákàyè tí ó bá ní ìjọba tó ti bí ìyàwó ọ̀tọ̀ nìyẹn ní tí èèbá ti ṣe lóòrùn ní àtìmọ́ àwọn akọ́ àgbọ̀gbé pa o àti yọ àwọn àlágájá o àti fi láwájá sílẹ̀ o ẹ̀kọ́ lẹ́tà wá lẹ́tà tí ẹ̀kọ́ wá kọ́kọ́ kọ̀ọ̀kan wá ẹni báyìí lànà àwọn òkèké ẹni báyìí wá ṣe ìwé ìmọ̀ kò lè tọ́ sí àkàlẹ́tà kò lè tọ́ sí àwọn akọ́lá yòókù àwọn àṣìkọ́lá yòókù ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti yòókù ẹ̀ẹ́dá ọba yìí bàbá ti wá yẹ́nì náà láàṣẹ nílé làágbà ọ̀rọ̀ ọwọ́ ọ̀rọ̀ ṣe lè ṣe èé ṣe àwọn aláwọ̀ ìtọ́lẹ̀ ìtọ́lẹ̀ tó ń jẹ́ ẹgbẹ́ ọ̀gá nílẹ̀ ìjọba ilẹ̀ Yorùbá ní ẹwà tí kábíyèsí aláàbò kò sí lọ́nà àárín ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe é kàtí aláàbò tó lébẹ̀ kó láti ṣe ìgbóni ọ̀rọ̀ wà ẹ̀yìn lọ bẹ́ẹ̀ bọ̀ àwọn ìkan bẹ bẹ́ẹ̀ yálà àwọn bàbá lè dáhùn ó lè má jẹ́ mùsùlùmí tí wọ́n tún wà lẹ́ẹ̀kẹ́ ní àwọn ọmọ wọn yan ìmọ̀ àbùkù irú rẹ̀ bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ ìjà ìwé ẹ̀fẹ́ ní ṣẹlẹ̀ àwọn olùdókòwò ìfẹ́ ká gbájúmọ́ táàbí lè tọ́jú àwọn wàhálà rẹ̀ àgbájúmọ́ ọ̀tọ̀ nìyí tí àwa kàǹbá táwa àlàbò jẹ́ ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ ìwọ wa
nígbà tí wọn ló fi ìmọ̀ àbùkù sí ìyá ìfọ̀ nígbà tí wọn fi kọ́ wọn ní àṣẹ láti yọ ìmọ̀ àbùkù ìlú fúnra wọn lọ́wọ́ pé àwọn òfẹ́ ẹni báyìí làwọn fẹ́ tí ó máa wá sojú wa lọ́dọ̀ ojú kan nígbà ọ̀rọ̀ tí wọ́n yọ ìmọ̀ wà láàyè kò kan arábíjà rárá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọ́fíìsì àwọn tó wù ú tó àwọn ìlú ọlọ́run kó sàkóso ìlú wa. Tábà tẹ̀lé àwọn ọ̀rọ̀ ní tẹ̀lé àwọn ọkùnrin tẹ̀lé àwọn ọkùnrin tẹ̀lé bá ń pọ̀ lù ẹ̀fẹ́ tí a ní sójà ẹ̀rọ ìgbé ọ̀rọ̀ ní òtún ìtàkùrà wọn. Inú lábàrá tilẹ̀ nínú ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Gbogbo ń tàn sọ́bọ̀ látànà dòní orí ibi fọkànbalẹ̀ ó ti wà tálàáfíà ó wà tí ó jẹ̀jọba lórílẹ̀‐èdè yìí. Bismillahir Rahmanir Rahim. Àfa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa alùsùnà alábọ̀dé ni wọ́n o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní alùsùnà yẹn kì í ṣe mi ń sọ pé gbogbo wọn o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn alábọ̀dé ni wọ́n fún ilẹ̀ Yorùbá. Torí mo ti rí kan nínú àwọn alùsùnà tó ti ń sọ tó jẹ́ pé ó ń sọ tó wà reasonable. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní alùsùnà wàlìjàmáà nílẹ̀ Yorùbá yìí alábọ̀dé ni wọ́n o. Wọ́n fẹ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá o. Kíjọba wa kí wọ́n má sun àsùnpìyẹ o. Àwọn alùsùnà àwọn kan nínú àwọn alùsùnà fẹ́ gbàbọ̀dé fún wa nílẹ̀ Yorùbá o. À ń pariwo o. À ń pariwo o. Kò sí irú ẹ̀sìn téèyàn lè máa sìn nílẹ̀ Yorùbá. Kò sí irú ẹ̀yà kan náà jọ ní gbogbo wa. Ẹ̀sìn lè yàtọ̀. Kò sí irú ẹ̀sìn téèyàn lè máa sìn nílẹ̀ Yorùbá. Àwọn ò ní lajú kalẹ̀ káwọn báńdíìtì àwọn Boko Haram kan wá máa pa àwọn èèyàn wá nílẹ̀ Yorùbá o ká gbẹnu dákẹ́ ká má sọ̀rọ̀ o. A ní lajú kalẹ̀ táwọn onískíìtì tí wọ́n bá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá fi ṣe skíìtì gbogbo wọn bọ́ta agbárata a máa pariwo. Àwọn Boko Haram tí wọ́n ń fi bisimilayi Allahu Akbar tí wọ́n fi ń lùyàn ní pọ́npọ́ lórí tí wọ́n fi ń dùnyàn lọ́rùn tí wọ́n ń ṣe bisimilayi Allahu Akbar tí wọ́n ń yin ìbọn. Ìgbárata wo la ní gbogbo àwọn tá a láǹgbárata fẹ́ sìn ẹ̀yin dà. Gbogbo àwọn tá a láǹgbárata fún ẹ̀sìn ẹ̀yin dà. Òun gbárata fẹ́ sìn lóòótọ́ ṣùgbọ́n tó bá ti débi pé wọ́n ń pa àwọn ẹlẹ́sìn kan ní gbárata. Sí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń pa yẹn sáwọn òkè ń ṣe ọmọ ìyá wa nínú Yorùbá ní sí àwọn òkè ń ṣe Yorùbá ní. Àbí ẹni tó bá ti ń ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam kìí ṣe ìran Yorùbá mọ́, kìí ṣe ara wa mọ́, kìí ṣe ẹni wa mọ́. Ìbáàjọ́ ọmọ ìyá wa tó bá ti ń ṣẹ̀sìn mí tí báńdíìtì bá ń pa lójú wa á máa wòran ni sọ yẹ kó rí bẹ́ẹ̀. Sọyẹ kó rí bẹ́ẹ̀ law sha Allahu laja'alakum ummatan wahida. Ọlọ́run tó ń bá fẹ́ ni ohun ọba ti gbogbo wa ní ẹlẹ́sìn kan ṣoṣo. Ohun Ọlọ́run ló ṣe wá ní ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ń pa ẹwọ́ bá ṣe ń wọnú chọ́ọ̀chì lọ. Tó bá kún chọ́ọ̀chì ti mọ̀ pé ń bọ̀ ní mọ́sálásí. Ogun tó ja chọ́ọ̀chì tó pa chọ́ọ̀chì. Ogun tó pa chọ́ọ̀chì rẹ̀ ti mọ̀ pé ń bọ̀ lórí mọ́sálásí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí o. Ẹni tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Ẹni tó bá ti dé bójú ó yẹ kó dé bá mú gẹ́gẹ́ bí ìran gẹ́gẹ́ bí ìjẹ́ Yorùbá sí rẹ̀ ni. Inú ìran wo nílẹ̀ Yorùbá yìí láwọ̀ láàní rí kírísítẹ́nì láàní rí mùsùlùmí láàtún ní rí oníṣẹ̀ṣe kò sí náà kì í ṣẹlẹ̀ Yorùbá yìí.
kì í ṣe ilẹ̀ Yorùbá yìí, kò sínú òun tá a máa wọ̀ nílẹ̀ Yorùbá yìí tá à ní rí Christian, tá à ní rí mùsùlùmí, tá à ní rí oníṣẹ̀ṣe. So tí àwọn kan bá wá ń kó ogun tí wọ́n ń wọnú chọ́ọ̀chì tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa nínú chọ́ọ̀chì, ṣé kìí ṣe àwọn èèyàn wa náà ń pa ni? Ṣé kìí ṣe ìran wa náà ń pa ni? Ṣé ìsọmọ ìyá wa náà ń pa ni? Wọ́n ń pa àwọn ẹ̀gbọ́n wa, wọ́n ń pa àwọn àbúrò wa. A lè má jọ jẹ́ ẹlẹ́sìn kan náà, ṣùgbọ́n a jọ jẹ́ ìran kan náà. Àwọn alùsùnnà wal jàmáà wọ́n fẹ́ gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá o. Ọ̀pọ̀lọpọ̀ wọn, kì í ṣe gbogbo wọn, majority of them wọ́n fẹ́ gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá. Kí ni reason tí wọ́n fi gba Gumi láàyè kó wálẹ̀ Yorùbá? Ẹni tí ń layas pẹ̀lú àwọn bandits, ẹni tó yẹ pé bó ṣe wá sílẹ̀ Yorùbá wọn kò yẹ kó lọ láàyè, ó yẹ kán sọ̀kù pa ni. Òfin ṣẹ̀ríà wo ló ní ẹni tó bá ti pààyàn ká dáríjì? Sí ayé Al-Qur'an ló mú wá ni? Ayé Al-Qur'an tó sọ fún wa pé àlè àyínú bìlẹ̀ àyínì, àsínú bìsínì, àlè úsínú bìlẹ̀ úsínì. Tá bá fọ́ ọ lójú téèyàn kan bá fọ́ ọ lójú ọ̀tún, ìwọ náà fọ́ lójú ọ̀tún padà. Ó ní ìdájọ́ rẹ̀, ìdájọ́ tí ń bẹ nínú Al-Qur'ani. Tá bá fọ́ ọ lójú ọ̀tún, àwọn adájọ́ gbọ́dọ̀ gbé ìdájọ́ kalẹ̀ pé tí wọ́n bá ti parí ìwádìí pé ẹni ló fọ́ lójú lóòótọ́, ibo ló ti fọ́? Sójú ọ̀tún ni, ojú ọ̀tún ló ti fọ́ lójú. Ọya ẹ lọ fọ́ òun náà lójú ọ̀tún padà. Nígbà tí Al-Qur'ani state ẹ̀ pé àlè àyínú bìlẹ̀ àyínì, tán bá fọ́ ọ lójú, ìwọ náà fọ́ wọn lójú padà. Tán bá gé ọ létí ọ̀tún, ìwọ náà gé ẹni létí ọ̀tún padà. Al-Qur'an gbé wá báwọn. Kí wá ní ìdájọ́ tí Al-Qur'an fẹ́ gbé wá fún ẹni tí ń ṣe Bismillah Akbar tí tó fọ̀yàn ní kùmọ̀ lórí tó fi kú? Kò ṣe sí o, ọmọ àmà ni o. Kò ṣe sí o. Ẹni tó jẹ́ kó sí èsì gan, ó ní ìtanràn tí ó san. Ká tó wá sọ ẹni tó mọ̀ mọ̀ intentionally kéèyàn ò gbé kùmọ̀ kó sì máa ṣe Bismillah Akbar ká dẹ̀ máa fọ́ àwọn èèyàn kùmọ̀ lórí. Àwọn kan dẹ̀ ń láyà pẹ̀lú pé kán dáríjì irú àwọn yẹn. Ẹni tó jẹ́ pé kì í ṣe pé àṣìṣe mistakenly ló fi ń ṣe tó ṣe yẹn, intentionally ló ṣe. Ó ń derive joy nínú tí ń ṣe yẹn, ó ń derive pleasure nínú tí ń ṣe yẹn. Èèyàn kan wá dúró nídùú intermediary between them and government láti máa layas, láti pé kán fún ọ ní ìdáríjì. Kò ní dáa fẹ́ni tí ń layas pẹ̀lú wọn. Ẹjọ́ ṣòfò papọ̀ ni ẹni tí ń layas tó dúró láàrin wọn pé kíjọba ó fún wọn ní ìdáríjì. Ẹni tó ṣe nǹkan tó ṣẹ̀ intentionally. Ọlọ́run gan jẹ́ kó yà pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní wọná torí pé àṣìṣe lẹ́lòmíì fi wọná. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọná pẹ̀lú mímú ọ̀rọ̀ Ọlọ́run ní fífúyẹ́, pẹ̀lú mímọ̀ mọ̀ sí nǹkan pé kí ni ó ṣe, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Àwọn èèyàn wọ́n ṣe nǹkan intentionally. Gumi tọ́mọ ìdájọ́ Ọlọ́run lórí nǹkan ṣe yẹn pé nǹkan ṣe yẹn kò bá òfin Ọlọ́run mu. Ọdẹ ń bá wọn bẹ̀bẹ̀. Ṣé ẹ ti mọ̀ pé ara wọn ni Gumi? Irú Gumi ọ̀hún làwọn tí wọ́n pera wọn ní alùsùnà wal jàmáà kan nílẹ̀ Yorùbá wá gbà láàyè. Nání kó wá máa ṣe meeting, kó máa ṣe conference pẹ̀lú àwọn. Irú èrò oníbẹ̀ nírú orí ẹni yẹn tí ó sọ fún wọn ju pé káwọn náà dá banditry lẹ̀, káwọn náà máa pààyàn lẹ̀ Yorùbá lọ. Àti mọ̀ pé àwọn tí wọ́n pe Gumi wá àti Gumi ìkan náà ni wọ́n. Ìkan náà ni wọ́n. Ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó investigate àwọn tí wọ́n pe Gumi wá. Kí ni èrò wọn tí wọ́n fi gbé Gumi wá? Ilẹ̀ Yorùbá yìí nìkan ló wà peaceful ní gbogbo orílẹ̀-èdè tí ń bẹ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, ní gbogbo ohun tí ń jẹ́ state.
ẹlẹ́kùn ní gbogbo stéètì lórílẹ̀ ní Nàìjíríà. àníyàn Gumi tó fi wálẹ̀ Yorùbá ò tí yé wa o. We implore government to investigate the matter vividly. Kí ni Gumi wá ṣe nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn alábọ̀dé alùsùnà láàrin wa? Àwọn alábọ̀dé alùsùnà láàrin wa kí ni Gumi wá ṣe? Tí Gumi bá tiẹ̀ wá fẹ́ wá sẹ́rù àpò ìlọ́yẹ̀ kan ní Gumi ó wá lẹ́yìn mọ̀ pé tí náà bá láwo kò ní gòkè odò. Tí iná ọ̀bá láwo kò ní gòkè odò. Àwọn tí wọ́n invite Gumi wá wọ́n nìdí kí wọ́n question wọn kán invite wọn. Ṣé ẹ̀sìn ni Gumi fẹ́ wá parí ilẹ̀ Yorùbá ni àbí kí ni? Àbí báwo yóò ṣe máa jíyàn gbé àbí báwọn banditry bí wọ́n ṣe ráyè wọlé Yorùbá kí ni intention Gumi conference náà tí wọ́n fẹ́ ṣe wọ́n wá sí nílẹ̀ Yorùbá irú conference wo kí ni purpose of that conference? Pẹ̀lú irú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wọ̀ lọ́rin ẹ̀wà dúró aburú tí wọ́n fi ṣẹlẹ̀ ẹ̀wà àwọn ọmọ kéékèèké tí wọ́n tún jí kó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gumi kò sọ̀rọ̀ rẹ̀ lórí nǹkan yẹn rí kò pítì àwọn tí wọ́n ti dẹ́mẹ̀ wọn légbodò ó ń pítì àwọn tí wọ́n ń ṣiṣẹ́ aburú. Gumi fẹ́ gba àwọn ọmọ ìyá rẹ̀ lẹ̀ nínú ìyà Ọlọ́run àti ìyà ìjọba ni o. Àtàwọn bandits àti terrorists àti Gumi ọmọ ìyá kan náà gbogbo wọn o. Ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má lọ ọ̀rọ̀ ẹ̀sìn má terrorism lọ́rùn o. Àwọn ò ní lajú kalẹ̀ kẹ́ ẹ ti torí ẹ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ fi kógun jà wá nílẹ̀ Yorùbá o. A ní lajú kalẹ̀ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ fi kó bandits wọlé Yorùbá o. Àwọn ò ní fi ọ̀rọ̀ ẹ̀sìn a ní lajú kalẹ̀ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ fi kó wàhálà wọ ilẹ̀ Yorùbá o. Kò sí ọmọ rẹ̀ kankan nínú ìbọn o. Ayal Qur'ani ó jẹ́ kó yé wa pé ta'awanu alal birri wa taqwa. Ẹ ràn ara yín lọ́wọ́ lórí ìpayọ̀ Ọlọ́run àti iṣẹ́ rere ṣíṣe dáadáa ṣíṣe. Gumi fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ ṣé dáadáa ni ńgbọ́lọ́ ni ẹ ràn ara yín lọ́wọ́ o lórí iṣẹ́ rere ṣíṣe àti ìpayọ̀ Ọlọ́run. Ṣé iṣẹ́ rere làwọn bandits ti ṣe tí Gumi ràn wọ́n lọ́wọ́? Ta'awanu alal birri wa taqwa. Ọlọ́run ni ẹ ràn ara yín lọ́wọ́ lórí dáadáa ṣíṣe àti ìpayọ̀ Ọlọ́run. Ṣé dáadáa làwọn bandits tí Gumi ló fẹ́ ràn lọ́wọ́ ń ṣe? Ṣé ìpayọ̀ Ọlọ́run ni àwọn bandits gbé lọ́wọ́? Ntọ́ bá fi lè mú ìjọba tí wọ́n bá ti fi negotiate pẹ̀lú bandits ìlú yẹn ò safe mọ́ o. Orílẹ̀-èdè yẹn ò safe mọ́ o. Bàbá Tinubu wọ́n lè sọ pé ẹ fẹ́ kú torí ẹ̀ ní ọ̀jẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ terrorism àti bandits ọ̀rọ̀ security. Ọjọ́ orí yín ti tó kẹ́ ẹ kú o tó bá jẹ́ pé lè ní ọgbẹ̀mí yín ẹ tètè dá sí o. Kẹ́ ẹ kú kẹ́ ẹ fẹ̀mí yín lélẹ̀ lórí tí ń ṣẹlẹ̀ yìí kó dópin. Olóore fún ìjú kẹ́ ẹ wà láyé kẹ́ ẹ lẹ́ẹ̀sì ìjọba lé wa lórí kí wàhálà yìí kó continue lọ o. Tábàlẹ̀ yẹn máa jẹ ìgbádùn ayé pẹ̀lú ọjọ́ orí yín yẹn kì í ṣerú yín ó yẹ ká ẹ máa bẹ̀rù kú mọ́ o. Ẹ̀ ń bẹ̀rù kú pẹ̀lú ọjọ́ orí yín yẹn. Pẹ̀lú adúrú ìgbádùn tẹ́ ti gbá láyé yẹn adúrú yín tó ń bẹ̀rù kú. Contest kẹ́ ẹ má wọlé rí ó ní iye ọdún tẹ́ fi ṣe gọ́fúnọ̀ ó ní iye ọdún tẹ́ fi ṣe sẹ́nítọ̀ ó ní iye ọdún tẹ́ fi tẹ́ lò gbogbo láti ìbẹ̀rẹ̀ ayé yín oore oúnjẹ ìjọba lẹ́ ń jẹ àti àtẹ̀yìn àti gbogbo ìdílé yín. Ṣerú yín lọ́yọ́ tún máa bẹ̀rù kú. Ta ni máa fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ pé ibi àdàgbàdé yìí a gbọ́dọ̀ tá a bá fi ẹ̀mí wa ṣe sacrifice lórí kí ìlú ó lè da ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ẹ ti jẹ́ ọ̀rọ̀ ìlú. Ẹ ti jí ọ̀rọ̀ ìlú tẹ́ ẹ bá fi ẹ̀mí yín ṣe sacrifice òun làwọn ọmọ tí inú òfin gbádùn ìdílé yín náà òfin gbádùn ìran yín òfin gbádùn nílùú yín òfin gbádùn orúkọ yín ò sì ní parun ṣùgbọ́n bàbá Tinubu ẹ̀yin náà ń bẹ̀rù kú
wọ́n lè sọ pé ẹ̀fẹ̀ sádá sí ọ̀rọ̀ security torí pé àwọn alágbára kan náà ń bẹ̀mí kán máa bá a pa yín tá náà bá tó pa ṣérú àwa iná bá wá pa àwọn ọ̀dọ́ sọ́dọ̀ ni kán máa pa abájọ tí wọ́n fi ń pa gbogbo àwọn ọ̀dọ́ kiri wọ́n ti pa gbogbo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè ni wọ́n ti pa tán gbogbo àwọn ògo ọ̀la orílẹ̀-èdè yìí ni wọ́n ń jí gbé tí wọ́n ń pa nípakúpa ẹwà àwọn ọmọ kéékèèké tí wọ́n jí gbé yẹn ẹwà àwọn ògo ọ̀la sẹ́nẹ́tọ̀ ń bẹ́nu wọn gọ́vnọ̀ ń bẹ́nu àwọn ọmọ tí wọ́n jí gbé yẹn pírẹ́sidẹ̀ntì ń bẹ́nu wọn tó máa tó orílẹ̀-èdè ṣe lọ́la ẹ̀yin ẹ máa lọ ẹ fi ra yín ṣe sacrifice for orílẹ̀-èdè yìí. Nobody want to sacrifice his life for this country. Nobody, including our president. Nobody want to sacrifice his life for this country, including our president. Pẹ̀lú ọjọ́ orí president wa, wọ́n ń bẹ̀rù pé kán má pa àwọn. Tánà bá pa. Pẹ̀lú ọjọ́ orí wọn, ta ni èèyàn tí èèyàn máa ń dàgbàdé yẹn kó tún máa bẹ̀rù ikú. Tó yẹ kí ààrẹ ó máa bẹ̀rù ikú pẹ̀lú ọjọ́ orí wọn yẹn. Kán má pa mí. That is why I don't want to interfere in security. Tánà bá pa. Tí wọ́n bá pa yín, ẹ ìsọmọdé mọ̀. Ẹ ìsọmọdé mọ̀. Ẹ ti ẹ̀jẹ̀ kan pa yín lórí dáadáa. Sórí orí ibú, sórí aburú lẹ́fẹ́ kú lé lórí ni. Tẹ́ ẹ bá kú lórí òdodo, lórí kí lù ó lè survive, kí lù ó lè stand, kí security ò lè dúró, ayé ò ní gbàgbé yín. Ẹ sáfẹ́ máa gbádùn lọ ni. Kọ́lá tẹ́ ẹ bá rò ògùn ikú, ẹ ṣe tán láti ṣe. Ọlọ́run ti ṣe. Ikú tí Ọlọ́run ọba ní kó máa pa wá, ráhámà ni, ìkẹ́ni. Tí ó bá sí ikú ni, Fíríáù náà bá wà dé sí. Ọlọ́run ọmọ tí Fáráò bá fojú ẹnì kọ̀ọ̀kan rí. Gbogbo àwọn tí ń bẹ tán darí wa náà sìn, Fáráò ayé tiwa ni àwọn Fáráò ayé tiwa náà. Ọlọ́run ló jẹ́ kí kú ọ wà. Ọlọ́run ó ṣètò ọ̀dá kú o, téèyàn ń kú. Téèyàn ọba máa kú ni. Kọ́ bá jẹ́ pé Ọlọ́run ọ̀dá ikú ni. Ayé ọba ti dàrú. Torí pé irú Fáráò, sẹ́yìn pé irú Fáráò wà, Nàmúrúsù wà. Gbogbo àwọn alágbára ayé àtijọ́ tí wọ́n fìtínà àwọn èèyàn. Wọ́n wà dé sí o. Àwọn èèyàn máa pa àyàn jẹ ni. Ká máa ṣe èèyàn nínú ọbẹ̀ báyìí. Ṣùgbọ́n ikú lọ́lọ́run fi kápá wọn. Bàbá Buhari, ó ṣe tó mú Sunday Igboho pamọ́. Lẹ́yìn tí nǹkan, Buhari ti kú ṣáájú Sunday Igboho. Bàbá Buhari tó mú Sunday Igboho tó ní ká lọ gbókù ẹ̀, àtòkú àtàyè Sunday Igboho ká lọ gbé wá. Sunday Igboho ń bẹ, Buhari ti lọ, fúnra Ọlọ́run lọ pa Buhari. Ọfà ìsàn pa ni. Sunday Igboho ń bẹ. Kọ́ wá mọ̀ sí kú. Kọ́ mọ̀ sí ikú. Ẹni tí àwọn èèyàn yẹn ọ̀bá máa fi ojú wa rí. Èèmọ̀ tẹ́ bá máa fojú wa hàn. Ọlọ́run adúpẹ́ fọ́lọ́run tó dá ikú tó jẹ́ kíkú ọ wà. Ta'awanu 'ala al-birri wa taqwa. Kí ni Gumi wá ṣe nílẹ̀ Yorùbá? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin fáìtì Gumi wá sílẹ̀ Yorùbá. Ọ̀tá ilẹ̀ Yorùbá ni yín o. Ọ̀tá ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin fáìtì ọ̀tá. Kódà ọ̀tá ẹ̀sìn ni yín. Gumi tó lọ sí ilẹ̀ Lárúbáwá táwọn Lárúbáwá dá padà. Tí wọ́n láwọn ọ̀fẹ́ rí. Òun lẹ́yìn ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá. Kí ni máa ṣe yín ná? Èmi náà wà lára yín o. Ẹ̀yin alùsùnà ilẹ̀ Yorùbá. Torí Mùsùlùmí lèmi náà. Mùsùlùmí ti tèmi. Kì í sì ṣe aláníyàn burúkú bíi titi yẹn. Ẹ̀yin alùsùnà ilẹ̀ Yorùbá. Àwọn alùsùnà kan bẹ tí wọ́n plain tí wọ́n dáa o. Gbogbo alùsùnà kan náà ya wèrè o. Àwọn alùsùnà kan bẹ tẹ́ ẹ bá bá wọn dá nǹkan papọ̀ wàláì ẹ̀sìn ó sì tún máa wù í ṣe pé ṣé alùsùnà sì lélẹ́yìí sá. Ṣùgbọ́n àwọn alùsùnà kan bẹ à ń ya wèrè ju màálù lọ. Mẹ́ẹ̀mẹ́ tó ya wèrè jù nínú wọn àti màálù. Irú àwọn yẹn náà lọ gbé Gumi wá. Kí ni Gumi fẹ́ hó fà wá? Kí ni Gumi bí Gumi ṣe wá yẹn ó bó ṣe wá tó lọ? Ṣé Sunday Igboho lè lọ lẹ Fúlàní báwọn kọ́ lọ? Sáwọn Fúlàní lẹ́yìn fẹ́ ti Sunday Igboho kọ́ wá? Sáwọn Fúlàní lẹ́yìn fẹ́ ti Gani Adams kọ́ wá? Gumi tó jẹ́ pé ọmọ sí terrorism. Gumi tó jẹ́ pé ọmọ sí banditry. Ẹ̀yin kan
ẹ sì tún kóra yín jọ nínú alùsùnà ẹ dẹ̀ tún lọ gbé Gumi kọ́ ọmọ báyìí sí kọ́nfẹ́rẹ́nsì ṣé èpè ń jẹ́ ìní ṣé èpè mú yín ni ṣé wọ́n ṣépè fún yín ni irú èpè wo ní ń jẹ ìran Yorùbá náà. ẹni tó jẹ́ pé ọ̀tá lọ́jẹ́ fún ìran Yorùbá ẹ̀dẹ̀ tó ń mú lọ́rẹ̀ẹ́ ẹ̀dẹ̀ tó ń invite ẹ̀kọ́ àmọ́ báyìí sí kọ́nfẹ́rẹ́nsì ẹni tó jẹ́ pé ọ̀tá ní fún ẹ̀sìn Islam gan ẹ̀sìn gẹ́gẹ́gán ọ̀tá ní fẹ́sìn wọ́n lọ́ta àwọn aláàní ìsinmi wọlé wùdí wá ní ọlọ́ni ẹ gbọ́dọ̀ sọpọ́ọ̀tì ẹ gbọ́dọ̀ ran ìwà ẹ̀ṣẹ̀ ẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́ ìwà èrí ẹ gbọ́dọ̀ ràn lọ́wọ́ Gumi ran ìwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ìwà èrí ìwà tí ò dá Gumi ràn lọ́wọ́ ẹ̀yin kan wá pẹ̀lú ayé ní alùsùnà so alùsùnà gbọ́dọ̀ máa pààyàn sẹ́mi pé àwọn tí ń pààyàn náà alùsùnà ni wọ́n ń pera wọn alùsùnà ni wọ́n ń pera wọn ó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin tá a rí ní conference yẹn ẹ ní question láti answer ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ń pààyàn ní ogbó yẹn ẹ̀yin lẹ fi wọ́n ní ogbó ẹ̀yin ìdá kan wọn ti wà ní ogbó àwọn abala kejì wọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ta tí wọ́n ń fún wọn ní information àwọn tí wọ́n ń fún àwọn tí ń bẹ ní ogbó ní information tí wọ́n wà níta lẹ́yìn. I will not mention anybody except Gumi but you people know yourself. ẹ mọ̀ra yín gbogbo yín la dẹ̀ rí nínú kámẹ́rà nígbà tẹ́ ẹ̀ ń ṣe conference. mélòó nù yín lọ́sọ̀ lórí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nínú church tí wọ́n lọ ń pa àwọn èèyàn. mélòó nínú yín ló kọ̀ndẹ́ẹ̀mù ìpànìyàn ìjínigbé tí àwọn bandits yìí ń ṣe gbogbo ìpànìyàn tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin mélòó nù yín ló jáde tó sọ̀rọ̀ lórí ẹ̀ ló kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ ló fi àìdùnnú rẹ̀ hàn ẹ̀ sọ̀rọ̀ ṣé torí pé church ni wọ́n lọ ṣé wọn kì í sara wọn ládùúgbò àwọn tí wọ́n pa yìí àjọ ń gbé àdúgbò ni àjọ ń gbèlú ni àjọ wà nú ẹbí ni ara wa ń bẹ ń bẹ ẹ̀gbọ́n wa ń bẹ ń bẹ bọ̀dá wa ń bẹ ń bẹ àbúrò wa ń bẹ ń bẹ ẹ̀sìn wa lè má papọ̀ tẹ́sí ìwọ ọ̀bẹ wa papọ̀ sí ẹ̀ wá ló ní ká gbèrò re ká ní káwọn bandits Tinubu ká lọ́kọ́ lọ́ọ́ máa pa wọ́n. àwọn alùsùnà kan bẹ nínú ìgboro láàrin wa tí wọ́n ní connection pẹ̀lú àwọn alùsùnà náà gbòó. àwọn alùsùnà kan bẹ nígboro láàrin wa tí wọ́n ní connection pẹ̀lú àwọn alùsùnà náà gbòó. alùsùnà náà gbòó àti àwọn alùsùnà kan nígboro they are part and parcel ìkan náà ni wọ́n o. agẹ̀ ń fojú wo àwọn alùsùnà kan nígboro pé èèyàn dáadáa ni wọ́n ni wọ́n ní connection pẹ̀lú àwọn alùsùnà náà gbòó. èèyàn kan náà àwọn alùsùnà gbòòrò ló ní ká lọ́ọ́ máa kọ́ban ká máa kọ́ tẹ̀tùwándò kí gbogbo àwọn màbá yìn kí gbogbo lè kí wọ́n máa kọ́ban ṣe ń yìnbọn sẹ́ni pé wọ́n ní connection pẹ̀lú alùsùnà náà gbó. ká tó di pé máa kọ́ ìbọn kí ni ìgbésẹ̀ tó yẹ ká kọ́kọ́ gbé. ìjẹ́ yìí kọ̀ǹdẹ̀mù bí wọ́n ṣe ń pa àwọn kírísítẹ́nì káàkiri inú chọ́ọ̀chì. kí ni àwọn kírísítẹ́nì yẹn ń ṣe fún wọn ṣé wọ́n gbógun ti ẹ̀sìn wa láti pé ká mọ̀ ṣe ni làwọn yẹn fi ń lọ kọlù wọn. kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́ tí àwọn alùsùnà nù ogbó fi ń lọ kọlù àwọn chọ́ọ̀chì nígboro. kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́. alábọ̀dé ni àwọn alùsùnà mọ́tò kìí ṣe gbogbo wọn o àwọn alùsùnà kan bẹ ẹni rẹ ni wọn o wàláyì mo fi àlùkùránì búra gbogbo àwọn alùsùnà kọ́ o ọyìn tí mo ń sọ yìí mo ti rí inú àwọn alùsùnà kan tó náà ti kọ̀ndẹ́ẹ̀mù Gumi mo ti rí inú àwọn alùsùnà tó ti jáde tó kọ̀ndẹ́ẹ̀mù wíwá tí Gumi wá kí ni Gumi wá ṣe nílẹ̀ Yorùbá kí ni Gumi wá ṣe ìṣẹ̀sìn lọ́wọ́ akọ́ wa ni ẹ má kógun jà wá nílẹ̀ Yorùbá alábòdè ni yín ṣé wọ́n fi ṣe ìran Yorùbá ni láti máa jẹ́ alábòdè ẹni tí ó ń negotiate pẹ̀lú bandit ẹ sì mọ̀ pé bandit ló náà kí ni tẹ so ẹ fẹ́ fún ní máàpù ilẹ̀ Yorùbá
kó lè mọ bí ó ṣe káwọn bandit wọlé. ẹfẹ́ gbogbo ọ̀nà tó wọlé Yorùbá ẹ sáfẹ́ máa mú ẹfẹ́ fojú ẹ̀ sálẹ̀ kó lè mọ gbogbo ọ̀nà tó wọlé Yorùbá kó lè mọ káwọn bandit wọlé. ṣé èròǹgbà yín nìyẹn? wala ta'awanu alal ismi ọlọ́ni ẹ̀ máa ràn oníwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Gumi ràn oníwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọ́n ní òdìwánì àti àwọn ìwà burúkú. ẹni tó bá níwà burúkú lọ́wọ́ ọlọ́ni ẹ̀ máa ràn lọ́wọ́. ẹni tó bá jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni ìwà tí ń wù ṣé ẹni tó ń gbé tó ń fi kùmọ̀ fọ́yàn lórí ẹni tó ń yin ìbọn pààyàn aláìṣẹ̀ ẹni tí ọ̀sẹ̀ tí ó kàn ṣàyẹ̀dé bọ́ọ̀nù gbòòrò bọ́ọ̀nù chọ́ọ̀chì bọ́ọ̀nù mọ́sálásí máa spray ìbọn spray bullet èèyàn rẹ̀ làwọn yẹn. ẹni tí ó dorí oko ibi tí acres of land tí wọ́n gbin ẹ̀gẹ́ sí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó màálù jẹ́ tí wọ́n gbébọn lọ́wọ́ pé ẹni wọ́n bá yọjú àwọn padànù ni ṣé èèyàn rẹ̀ nìyẹn? ẹni tó bá nú oko so oníṣu tán kó màálù ọbẹ̀ tí wọ́n jẹ́ tí wọ́n tún pa ẹni tán bá ń bẹ̀ tí wọ́n tún pa àgbẹ̀ tó ní ṣé èèyàn rẹ̀ nìyẹn? wọ́n wá máa hùwà yìí wọ́n á máa ṣe bísíǹnẹ̀ làwọn àgbà sí kò yẹ kójú ọmọ ti àwa mùsùlùmí. pé àwọn olórí ibú yìí wọ́n ń dá ọ̀ràn yìí wọ́n á dá síra wọn lọ́rùn wọ́n ń dáàbọ̀ gbogbo tí ń jẹ́ ìran mùsùlùmí lágbàáyé ni wọ́n ń dáàbọ̀ lọ́rùn pẹ̀lú orúkọ tí wọ́n ń dá yẹn bísíǹnẹ̀ Allahu Akbar bísíǹnẹ̀ Allahu Akbar láti gbẹ̀kúmọ̀ wọ́n sẹ́ndí fídíò yẹn sí mi ní WhatsApp mi ń lè wo kéèyàn ọ̀dájú tó yẹn kó lórí ibú kan tún wá máa bá wọn bẹ̀bẹ̀ pé kíjọba ó fi wọ́n lẹ̀ ká síjú àdúgbò wọn kò ní yẹ tọmọtọmọ o tẹ́yìn náà bá gbígba ọmọ kò ní kù kan o torí bí àwọn tí wọ́n bá ní kùmọ̀ lórí yẹn inú ìran kan náà ti jáde bàbá àwọn kan ni wọ́n ẹ̀gbọ́n àwọn kan ni wọ́n ọmọ àwọn kan ni wọ́n fi àwọn fámílì àwọn ẹ̀sìn ìbànújẹ́ ayérayé wọ́n dá gbogbo wọn kúnlẹ̀ wọ́n dẹ̀ gbẹ̀kùmà wọ́n dẹ̀ fọmọ wọn lórí tí tẹ́mẹ̀ fi jáde lára wọn. ìwọ kan wá ń sọ fún gọ́fìmẹ̀ntì pé kán síjú àánú wo àwọn tí wọ́n ń wúrú wà yẹn ṣe àrí pé kò ní yẹ àtàwọn tó gbà wọ́n lálejò tó tún gbà lálejò kọjọ́ ní yẹ wọ́n. àti Gumi o àtẹ̀yìntẹ́ ẹgbẹ́ Gumi lálejò kọjọ́ ní yẹ́yìn. torí pé ta'awanu alali ismi ta'awanu alali birri wà taqwa lọ́lọ́wọ́ bá wí ta'awanu alali birri wà taqwa Ọlọ́run ní ẹ kúnra yín lọ́wọ́ lórí iṣẹ́ rere àti ìpayọ̀ Ọlọ́run. wala ta'awanu alal ismi wal udwan ẹ má ràn ara yín lọ́wọ́ ẹ má ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ o ẹ má ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ o kí ló dé tí Gumi ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́? kí ló dé tí Gumi ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́? ó ń bájọba ṣe ó tún bá wọn bandit ṣe ní ugbó. kí ló dé tí Gumi ràn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́? Alukuriani ní ẹni tó bá ti pààyàn pípa ni ẹni ó bá fọyàn lójú ẹ fọ òun náà lójú ẹni ó bá gé èèyàn létí ẹ gé òun náà létí ẹni ó bá yọ èèyàn léyìn kan ẹ yọ náà léyìn Kúránì sọ nìyẹn. ẹni ó bá ti pààyàn ẹ rí i pé ìdájọ́ tó náà gbà ìdájọ́ pé kan pa òun náà ni táwa ti ṣèwádìí lórí ẹ̀. alábòdè làwọn alùsùn náà yìí o gbogbo mùsùlùmí ọgbọ́dọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ wọn o àwọn eléyìí ó kógun jàlú o àwọn alùsùn ní eléyìí tí wọ́n gba Gumi lálejò yìí wọ́n fẹ́ kógun já ilẹ̀ Yorùbá ni o intruders làwọn eléyìí o they are intruders we call them intruders alábọ̀dé làwọn eléyìí o wọ́n kógun já ilẹ̀ Yorùbá ni o wọ́n wá máa lọ ọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀sìn dádúró ẹ má bà ẹ̀sìn lójú jẹ́ ẹ̀sìn Islam religion of peace. irú ìṣesí tí wọ́n ń ṣe yẹn inú ìtàn wo ló gbé wá pé ànábì pààyàn ó wúrú wà báyìí. tọ́ba yá
táwọn bá tètè máa pariwo àwọn ọba wọn máa fún Gumi lóye o àwọn ọlọ́ba ńlẹ̀ Yorùbá wọ́n máa fún Gumi lóye o wọ́n á fún Gumi lóye o torí ẹlòmíì ọ̀mọ̀ ju tí ó jẹ lọ ìntọ́ máa jẹ́ lòmíì máa jẹ ọ̀pọ̀lọpọ̀ alùsùn náà yẹn torí ìntọ́ fẹ́ jẹ lọ́dọ̀ Gumi ni o ọlọ́ngà truth lọ fẹ́ pẹ́ lòmíì o ìjẹkújẹ connection orí ibú tẹ́lòmíì ń wá òun ló sún lọ́dọ̀ Gumi o. ẹ̀rù tí ẹ̀ bà wọ́n láti gbé Gumi wálẹ̀ Yorùbá. èyí àlùsùn náà ẹ láyà àpọ̀ o èyí dẹ́ pé ní àlùsùn náà ẹ ní àyà àpọ̀ o ẹ dẹ̀ lórí láyà ẹ dẹ̀ ń gbé Gumi bọ̀ wá sílẹ̀ Yorùbá láti wá máa ṣe méjì pẹ̀lú Gumi ẹ láyà àpọ̀ o ẹ sì àyà ni o ẹ lórí láyà ń gbé tẹ́rọ́rìsì báńdíìtì ẹ dẹ̀ ń gbé bọ̀ ní irú mítí òsì wo irú conference wo so ìjọba ti ṣe conference yẹn so wọn àpààyàn mọ́ lẹ́yìn báyẹn ìjọba ti ṣe conference yẹn wọn àjíyàn gbé ìjọba ní láti investigate nílẹ̀ Yorùbá yìí o ìjọba ní láti investigate àwọn tí wọ́n lọ tí wọ́n gbé Gumi wá sílẹ̀ Yorùbá o ilẹ̀ Yorùbá ò ní dàrú o ilẹ̀ Yorùbá ò ní dàrú o àwọn alùsùn nìkan ń bẹ tí wọ́n dá o ṣùgbọ́n àwọn alùsùn lélẹ̀ tí wọ́n gbé Gumi wá àwọn eléyìí àwọn Boko Haram gbòòrò làwọn eléyìí o wọ́n ní connection pẹ̀lú Boko Haram nù gbò o àwọn bandits gbòòrò làwọn eléyìí o wọ́n ní connection pẹ̀lú bandits nù gbò o ìjọba gbọ́dọ̀ gbégbèsè tó lákọ lórí wọn o. àmọ́ tí Gumi tó lọ sí Saudi tí Saudi dá padà Gumi lọ sí Saudi làwọn ò fẹ́ rí torí pé wọ́n mọ̀ pé bandit ni terrorist ni pé ó ń fún àwọn ó wà nínú àwọn tí ń fún àwọn terrorist lọ́wọ́ gbogbo orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè ládùúgbò tí Gumi lọ wọ́n lé yàn ó lọ Saudi wọ́n lé kú òǹbẹ̀ lẹ́yìn kan sì tẹ̀wọ́ gbà nílẹ̀ Yorùbá ṣé ẹ sí èrè ni. ẹni tó wọ Saudi tí Saudi dá padà pé àwọn ọ̀fẹ́ rí lu àwọn ẹ̀yin wèrè kan sì tẹ̀wọ́ gbà nílẹ̀ Yorùbá pé kọ́ máa bọ̀ kọ́ máa ṣe mítìn pẹ̀lú yín ṣé ẹ sí èrè ni. Donald Trump wà ló ń fẹ́ wá òun bọ̀ gbogbo yín wá fún jáde ẹ̀ ń ṣe wútúbà pé Donald Trump gbọdọ̀ wá so ẹ fẹ́ kí Donald Trump kọ́ pa àwọn wèrè títí Donald Trump náà bá ń bọ̀ ìtọ́ bá wá nìkan wá ṣe ṣùgbọ́n pé kí Donald Trump ọmọ wá nígbà tí ò tí ì wá ṣe ipa ayé káwọn tí ń bẹnu gbó ṣe bẹ́yìn lẹ̀ ń fún ọ lọ́wọ́ àwọn tí ń bẹnu gbó tán ìwà gbòòrò wọ́n dẹ̀ ń gun masíìnì ìbò náà ti rí masíìnì tí ó bá jẹ́ pé wọ́n ní àwọn kan ní gbòòrò tí ń supply àwọn tí ń bẹnu gbó ní àwọn tonnage wọ́n ń gun masíìnì ṣé omi náà fi máa gun masíìnì ṣé bẹ́ẹ̀ pọ́ ní ìbò náà ti rí repo ẹ̀ tí ń gbẹnu gbó tí ò wá gbòòrò èyí tí wọ́n ń jẹ ọ̀dà ju tí ń bẹ ń gbòòrò ń jẹ lọ. ọ̀rọ̀ yìí ń tó àpérò o ó tó àpérò o ọ̀rọ̀ yìí ó tó àpérò o ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wo àwọn èèyàn ti dákẹ́ jù lórí ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ bí Gumi ṣe wáyìí sẹ́wọ̀n kò bó ṣe lọ níjó ní náà tọ́ lọ sí Ìgbòho nìyẹn tọ́ lọ dúró lára sáńbọ̀dù kan tí mo fi sáré lọ bá ń bẹ̀ tí mi ń bá ó ti lọ kí n tó débẹ̀ tọ́ lọ ń ṣe fídíò pé ìlú Sunday Ìgbòho lélẹ́yìí ìlú Sunday Ìgbòho lélẹ́yìí màálù lélẹ́yìí sẹ́wọ̀n kò bó ṣe níjó ní náà nìyẹn. Gumi ti ń penetrate ilẹ̀ Yorùbá ti pẹ́ o àwọn eléyìí ni wọ́n fẹ́ àlọ́ Gumi láti mọ gbogbo máàpù ilẹ̀ Yorùbá o wọ́n fẹ́ jẹ́ tí Gumi bá fi mọ gbogbo máàpù ilẹ̀ Yorùbá we are no more safe in this land o a safe ilẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ a safe ilẹ̀ Yorùbá o. Invite gbogbo àwọn tí wọ́n invite Gumi ẹ̀dẹ̀ bá wọn invite Gumi àdẹ̀fẹ̀ rí Gumi nílẹ̀ Yorùbá mọ́
gbogbo àwọn tá a jẹ́ àfáà ìgbàkigbà tí Gumi bá tún wálẹ̀ Yorùbá gbogbo wa náà yẹ ká ní ìgbésẹ̀ tá a máa gbé o àfẹ́ rí Gumi nílẹ̀ Yorùbá mọ́ títí tí ọ̀rọ̀ bandit ó fi lọ tọ́rọ̀ bandit bá ti wá sẹ́tù táwọn wọ chọ́ọ̀chì pààyàn mọ́ táwọn jíyàn gbé mọ́ táwọn jí àwọn ọmọ kéékèèké gbé mọ́ tí Gumi bá fẹ́ wá ó fi láti wá ṣùgbọ́n báyìí àfẹ́ rí Gumi o tí Gumi bá wá yọ lágbára díẹ̀ o because wíwá Gumi security threat ni fún wa o we are no longer safe in this land o for Gumi to be coming this Yoruba land all the time is a security threat for us yo abẹ́ ìjọba ni gbogbo àwọn tí wọ́n gbé Gumi wá kí wọ́n bá wa pè wọ́n ẹ̀rù Gumi ń bà wá o torí pé a mọ̀ pé agbẹnusọ fún àwọn bandit ní Gumi láti ọdún tó sì ti ń gbẹnusọ fún wọn ẹni tí ń sọ ni pé kí ìjọba kó dáríjì wọ́n kó fún ọ lówó kó fún ọ níṣẹ́ èèyàn ti lè fún ọ̀daràn tó yẹ kó jìyà níwó ọ̀daràn tó yẹ kó jìyà ẹ sì lè fún níṣẹ́ ọ̀daràn tó yẹ kó jìyà ẹ sì lè fọwọ́ ra lórí ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà ẹni ó bá ti ṣẹ̀ dandan ni kó jìyà o Gumi ọ̀fẹ́ káwọn bandit ò jìyà o tó má lọ jẹ́ pé ransom tí wọ́n ń gbà nínú igbó làwọn kan fi ń gbẹ́bọ̀ o kọmọsáàsì káàkiri gbogbo àwọn àdúgbò Ọlọ́run ò ní gbà o Ọlọ́run ò ní gbà o gbogbo ẹ̀jẹ̀ ń gba ransom tẹ́ fi ń kọmọsáàsì kiri tọ́wọ́ jẹ́ pé ransom tàn gbà ẹgbẹ́ máa fi kọmọsáàsì Ọlọ́run ò ní gbà o tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni Gumi wá ṣe kí ni Gumi wá ṣe nílẹ̀ Yorùbá ẹ̀yin alùsùnà ẹ ní láti dáhùn question yẹn o ìlú mi ti wá ń dùn àwọn alùsùnà kan náà wọ́n mọ̀ fact wọ́n support yín pẹ̀lú Gumi tó wá yẹn kí ni Gumi wá ṣe kí ni Gumi wá ṣe tí ó bá jẹ́ pé something is behind is coming kí ló wá ṣe. Gumi tó lọ sí Saudi tán lé padà wọ́n láwọn ọ̀fẹ́ rí Gumi wọ Saudi láàkó hajj wọ́n dá padà orílẹ̀-èdè bíi mélòó kan ní Gumi lọ ó tó orílẹ̀-èdè mẹ́ta tó jẹ́ ilẹ̀ lọ́wọ́ gbogbo wọn lé Gumi padà ní because wọ́n mọ̀ pé ìwọ ọwọ́ Gumi ọ̀mọ́ àkídà tí ń gbé kiri wọn ní stress àkídà tí Gumi ń gbé kiri wọn rí mọ̀ pé àwọn àkídà tó lè pàlúrún ni àkídà tí ń gbé kiri irú àkídà yẹn làwọn kan wá gbà ó túmọ̀ sí pé irú àkídà yẹn làwọn yẹn náà ń lò ẹ̀rù àwọn alùsùnà yẹn ó ti ń ba èmi o ẹ̀rù wọn ti ń bà mí o àwọn tán gbé Gumi wá sẹ́yìn pé irú wà tí ń bẹ lọ́wọ́ Gumi lọ́wọ́ wà lọ́wọ́ àwọn náà ìjọba gbọ́dọ̀ pè wọ́n o ẹ pè wọ́n o kíjọba ó rí ìfáìtì wọn àwọn tí wọ́n gbé Gumi wá wọ́n ti ń jẹ́ kẹ́rù ọmọ bà wá kí ni Gumi wá ṣe alábọ̀dé làwọn alùsùnà yẹn alábọ̀dé burúkú ni wọ́n majority of them alábọ̀dé ni wọ́n àwọn tó dá ń bẹnu wọn. ta'awwanu ala al-birri wa taqwa wa la ta'awwanu ala al-ismi wal udwan. àyà tí wọ́n fẹ́ lò nìyẹn òun náà mo sì ń lò látàárọ̀ Ọlọ́run ní ẹ ràn ara yín lọ́wọ́ lórí iṣẹ́ rí àti ìpayọ̀ Ọlọ́run ẹ má ràn ara yín lọ́wọ́ lórí ìwà ẹ̀ṣẹ̀ àtàbúrú. Gumi ran àwọn bandit lọ́wọ́ lórí aburú ẹ̀yin kan dẹ̀ gbé wálẹ̀ Yorùbá ṣe rí pé ó lè di ká kó ẹ̀ṣẹ̀ wọn ṣe rí pé ó lè di kíjọba ó pè wọ́n ẹ bá wa pè wọ́n o gbogbo wọn lọ́mọ o fídíò rẹ̀ ń bẹ lórí social media o ibi tó ti ń ṣe meeting pẹ̀lú Gumi gbogbo wọn la rí o àwọn tó ń dalẹ̀ Yorùbá láàmú nìyẹn o àwọn lẹ́rí tán ṣe meeting pẹ̀lú Gumi yẹn o àwọn tí wọ́n ń da ilẹ̀ Yorùbá tí wọ́n ń dà láàmú lẹ́rí tán ṣe meeting pẹ̀lú Gumi yẹn kọ́lọ́wọ́n bá wọn máa fi sọ̀rọ̀ ẹ̀sọ́ wa gbogbo àwọn tá burú náà ń kàn Ọlọ́run dákun bá wa dá wa burú dúró lórí wọn o Ọlọ́run máa fa burú sẹ́ni kọ̀ọ̀kan wọn Ọlọ́run bá wa dúró Ọlọ́run dúró tì wọ́n gbogbo àwọn èèyàn wa pátá
nínú chọ́ọ̀chì tí aburú kan pàtà ọlọ́run bá wa tù wọ́n nínú o gbogbo àwọn tí wọ́n pa àwọn èèyàn wọn ọlọ́run dákun bá wa tù wọ́n nínú ọlọ́run má jẹ́ kúrò irú aburú bẹ́ẹ̀ àbẹ̀kọ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ gbogbo orú aburú ìpànìyàn burúkú nínú chọ́ọ̀chì àbẹ̀kọ́ ṣẹlẹ̀ mọ́ nínú mọ́sáàsì àbẹ̀kọ́ ṣẹlẹ̀ láàrin àwọn olóòṣà gan tán jẹ́ ìyàn wa àbẹ̀ká irú aburú bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ láàrin wa mọ́ ọlọ́run dákun bá wa dá wa aburú bẹ́ẹ̀ dúró má fa aburú kan wa o ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́ ọ̀dẹ̀ fọlọ́mọ wa la hawla wala quwwata illa billahil azim. So ẹ dákun Alihamid TV ní YouTube ẹ bá mi subscribe síbẹ̀ Alihamid TV ní YouTube ẹ bá mi subscribe síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ wa tó jẹ́ nǹkan ìwòsàn ibẹ̀ ni à ń fi ṣí ọ̀dọ̀ o tẹ́ bá fẹ́ rí àwọn nǹkan ìwòsàn wa tẹ́ bá fẹ́ rí tẹ́ dẹ̀ fẹ́ gbọ́ dáadáa tí ó yé ẹ lọ sí YouTube wa Alihamid TV ní YouTube Alihamid TV ẹ rí ní YouTube. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.